Wàláì wàhálà ti wà gidi ni o. Pásítọ̀ fún ìyàwó àfáà lóyún torí wọ́n láàfọ̀ wà responsible pa àfọ̀ tọ́jú ilé. Àfáà náà gbé pásítọ̀ lọ sí àgọ́ ọlọ́pàá. Wọ́n ní kí ló wá fẹ́ ṣẹlẹ̀, àfáà ló wọ́n gba 5 million naira. Wàláì àwọn èèyàn yóò serious rárá. Babaláwo náà fún ìyàwó pásítọ̀ lóyún lẹ́kìtì. Wọ́n ní babaláwo lu mọ́gùn lórí ìyàwó pásítọ̀. Babaláwo kú, ìyàwó pásítọ̀ ń bẹ láyé. Ẹ dákun ta ló lé ìyàwó pásítọ̀ mọ́gùn tí babaláwo fi kú. Life yóò balance kọ́ lọ́wọ́ ṣàánú wa ni. Asa ti di rúdurùdu. Rádaràda. Wàláì wàhálà ti wà gidi ni o. Pásítọ̀ fún ìyàwó.